láti fi ikọ̀ ológun tí yóò kún Nàìjíríà lọ́wọ́ láti ṣẹ́gun agbésùnmọ̀mí Ránṣẹ Ológun Amẹ́ríkà ló sọ bẹ́ẹ̀. Iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ti kéde pé òun mà ti fi ikọ̀ ológun kékeré kan ránṣẹ́ sí Nàìjíríà láti ran àwọn ológun ilẹ̀ yìí lọ́wọ́ nínú ìyànjú wọn láti ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí. Ọ̀gágun ológun ojú òfurufú Dagvin R.M. Adansin tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ Áfíríkà l'Amẹ́ríkà US African Command AFRICOM ló máa fìdí èyí múlẹ̀ ní ọjọ́ Ṣẹ́gun Tuesday àná. Ọ̀gágun Adansin máa sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn máa rán ikọ̀ náà wá sí Nàìjíríà lẹ́yìn tí àjọsọ ti wáyé láàrin ìjọba orílẹ̀-èdè méjèèjì. Ọ̀gágun Adansin wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìpàdé kan tó máa wáyé pẹ̀lú ààrẹ Tinubu ló mà bí wíwá tí àwọn ológun Amẹ́ríkà wá sí Nàìjíríà báyìí wọn yóò sì ṣe iṣẹ́ tó máa gbé wọn wá bó ṣe tó àti bó ṣe yẹ. Ó ní ohun gbogbo wà lójúnà àti mú àjọṣepọ̀ tí yóò ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí wáyé ní ìwọ̀ oòrùn Áfíríkà. Ọ̀gágun Adansin ṣe àpèjúwe ikọ̀ ológun tuntun tí wọ́n máa rán wá sí Nàìjíríà báyìí bí àwọn tí wọ́n ń gbé agbára tó máa yàtọ̀ bọ̀ láti Amẹ́ríkà, àmọ́ kò ṣàlàyé bí àwọn ológun ọ̀hún bí wọ́n ṣe pọ̀ tó tàbí iṣẹ́ tí wọn yóò fi bẹ̀rẹ̀ ní pàtó. Ohun tí ààrẹ Donald Trump máa sọ nígbà náà ni pé òun dojúkọ àwọn alákatakítí ẹ̀sìn Ìsìláàmù tí wọ́n jẹ́ ẹgbẹ́ agbésùnmọ̀mí tí wọ́n máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ náà tó wà ní ẹkùn mìíràn. Èyí ni ìgbà àkọ́kọ́ tí orílẹ̀-èdè Amẹ́ríkà yóò máa kéde níta gbangba pé òun fi ọmọ ogun ránṣẹ́ sí Nàìjíríà lẹ́yìn ìkọlù àkọ́kọ́ èyí tó wáyé lọ́dún tó kọjá. Àdó olóró tí wọ́n máa jù sí apá kan ní ìpínlẹ̀ Sokoto ní ọdún tó kọjá náà ni wọ́n ló mú àwọn agbésùnmọ̀mí tó wà lágbègbè náà balẹ̀. Tẹ́ ò bá gbàgbé ìkọlù, ìpànìyàn, ìjínigbé àti àìsí ìfọ̀kànbalẹ̀ tó máa gbilẹ̀ lẹ́ka ààbò ti ń wáyé tipẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí kò mọ Kìrìsìtẹ́nì yàtọ̀ sí Mùsùlùmí tó jẹ́ pé bí wọ́n ṣe ń wọ ṣọ́ọ̀ṣì láti pa àwọn èèyàn náà ni wọ́n ń wọ mọ́sálásí. Ṣùgbọ́n ohun tí ààrẹ Amẹ́ríkà ìyẹn Donald Trump máa sọ ni pé ìpanirun ìyẹn genocide ló ń kojú àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Ìdí sì nìyẹn tí ọwọ́jà rẹ̀ tó ṣe dé ìpínlẹ̀ Sokoto tí wọ́n kọ́kọ́ dojúkọ ní Nàìjíríà lọ́jọ́ ọdún Kérésìmesì tó kọjá nígbà tó ń fìdí wíwá àwọn ológun Amẹ́ríkà náà múlẹ̀ ní Nàìjíríà. Mínísítà ètò ìdáàbòbò ọ̀gágun Christopher Musa máa sọ wípé ikọ̀ ológun kékeré náà yóò máa kọ́ àwọn ológun Nàìjíríà níṣẹ́. Ọ̀gágun Musa kò ṣàlàyé bí àwọn ológun Amẹ́ríkà náà bí wọ́n ṣe pọ̀ tó tàbí àsìkò tí wọn yóò fi wà ní Nàìjíríà dà. Fún ọdún pípẹ́ ìní ológun Nàìjíríà pẹ̀lú Amẹ́ríkà wọ́n ti jọ kẹ́kọ̀ọ́ pọ̀ lórí iṣẹ́ ológun. Ohun tí ẹ̀kọ́ náà tó sì máa ń dálé lórí ní ọ̀tẹlẹ̀múyẹ́, ìgbógun ti wàhálà àti ìdarí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá a kú iṣẹ́ látàárọ̀ èmi àti ń rèé a máa ráàánú gbà àmín.